ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. bàbá wa olórí ọba aládé kábíyèsí àti Ọ̀yọ́ mo rò pé ó ń jẹkùn sùnú fún Gani Adams ṣùgbọ́n ó ń jẹ́ dùnnú fẹ́mi torí pé ẹ̀gbọ́n kò bá burú jù lájọ jẹ́ ṣó ti yé kò bá mi jà o èmi náà kò bá jà o ṣùgbọ́n gbọ́tọ́ lọ́wọ́ bá ní a máa fojú kanjú ká pàdé láyọ̀ ká máa yan lódì lẹ́yìn ara wa kó bá jẹ́ tòótọ́ ògo ilẹ̀ Yorùbá lájọ gbé dání mi rò pé lógun ọ̀fẹ́ ó lè díjà álẹ̀ torí orúkọ ohun tí àfoyè yẹn ṣe ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá tá àfoyè yẹn ṣe àti ìgbà tèmi àti ìgbà tiẹ̀ ká má fi jàgbà nípa kóòtù ilẹ̀ Yorùbá lára kí ilẹ̀ Yorùbá kó lè wá sí ipò tọ́wọ́n baba ńlá wa tán fẹ́ kó wà ìyẹn lomi rò pé ó yẹ ká máa jà sí kò ń ṣe pé ìjà ẹ̀gbọ́n lágbájá ló yẹ kó jẹ tàbí ló yẹ kó jẹ ló yẹ kó dájà sílẹ̀ torí pé ẹni tó ń wá ìfẹ́ owó nípa oyè tó jẹ ló máa jà pé òun kò fẹ́ kẹ́lòmíì kó tún bá òun fi ìjàgbájà ṣùgbọ́n ní tó bá ń wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá ó máa dùnnú ẹ̀ pé òun tún ti rí ẹnì kejì tóun lè fojú jọ tó lè tún jẹ́ kíkiní tó dájú bóun ṣe ń ṣe lọ. ẹ ṣe sà láàrin kan àwọn Ọ̀yọ́mèsì lẹ́yìn tí bàbá wa Ọọ̀ni ti Ilé Ifẹ̀ tí wọ́n fi ń jẹ àgbà Akin Báṣọ̀run ilẹ̀ Yorùbá a rí i pé àwọn olóyè kan ní Ọ̀yọ́mèsì kódà wọ́n gborí ẹ̀rọ ayélujára lọ láti lọ́ọ́ máa sọ pé Ọọ̀ni ìrìṣà ò lẹ́tọ̀ọ́ láti fi èèyàn jẹ àgbà Akin Báṣọ̀run ilẹ̀ Yorùbá ǹjẹ́ ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ fi ránṣẹ́ sí àwọn Ọ̀yọ́mèsì àbí ẹnì kọ̀ọ̀kan tẹ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀yọ́mèsì àwọn ọgbọ́n kan wà nínú Ọ̀yọ́ tí àwọn Yorùbá kò mọ̀ tó ti wà ní ìgbà wáṣẹ̀ láyé àwọn baba ńlá Ọ̀yọ́mèsì tí ọmọ kan bá dé tí ẹni yẹn ń bá wọn Ọ̀yọ́ sọ̀rọ̀ bóyá ó fẹ́ gba nǹkan kan lọ́wọ́ wọn ni o bóyá ó fẹ́ kàn ṣe nǹkan kan ni o a ní nǹkan tí Aláàfin máa wí ni pé ẹ̀yin Ọ̀yọ́ ṣé ẹ gbọ́ àná wọn gbọ́ ṣùgbọ́n tó bá dọ̀la á padà yí ọ̀rọ̀ yẹn dà ẹni a ní ṣe bí ẹ sọ pé a ní ṣe bọ́ wọn sọ pé wọn gbọ́ ni ṣọ́wọ́n fèsì ṣe bọ́ wọn sọ pé o gbọ́ ni ṣọ́wọ́n fèsì sí pé ọ̀wọ́n gbà ibẹ̀ náà máa ń bá yí wa po a ní Ọ̀yọ́mèsì ṣùgbọ́n ò ní sọ̀rọ̀ láti borí ẹ̀rọ ayélujára kì í ṣe gbogbo ajá tó bá ń gbó lèèyàn ń sọ̀kò fún kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló ní sí ẹlòmíì fẹ́ kán mọ̀ òun kó mọ̀ pé òun sọ̀rọ̀ ṣùgbọ́n kọ́ rántí pé ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ wà gbọ́rọ̀gbọ́rọ̀ wà sọ̀rọ̀sọ̀rọ̀ wà nínú wọn bá tá a sọ yìí ọmọ ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ èyí tí ó kù díẹ̀ káàtó ńbẹ̀ náà máa dùn láti mú
ọ̀wọ́n gbọ́rọ̀ wọ́n kàn máa gbọ́ etí wọn ò sí ń bẹ̀ kan bá béèrè lọ́la ṣùgbọ́n wọn gbọ́rọ̀ wọ́n máa mú nínú ẹ̀ láti lò fi ṣọgbọ́n pé bó ṣe yẹ kó rí nìyẹn. bó bá dọ̀la Aláàfin tuntun tí kò tí ì lọ́sẹ̀ kan tí wọ́n ti gba ẹ̀rọ ayélujára bí ajere lọ lórí mídíà láti máa gbin ẹni tí inú ẹ̀ kò bá dùn kò lè gbàdúrà kí inú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ òun dùn mọ́. Aláàfin tuntun ọ̀wọ̀ adé kò tí ì lọ́sẹ̀ kan ẹnìkan ti ń jáde ó ti ń sọ ohun tí kò yẹ kó sọ lẹ́nu ó ti ń ru gìgìrísẹ̀ ló ń ru omi sókè ni mo ṣe béèrè pé ṣáàyìn adìyẹ ló kọ́kọ́ dáyé ni àbádìyẹ tó bá ní àyìn adìyẹ ló kọ́kọ́ dáyé kí ló yá àyìn adìyẹ tó bá dẹ̀ sọ pé adìyẹ ló kọ́kọ́ dáyé kí ló sọ adìyẹ di ẹyin ló sọ adìyẹ dẹdìyẹ. ká rántí pé ọgbẹ́ yanmọ́ná ọ̀rọ̀ yanmọ́ná bọ́gbẹ́ yanmọ́ná bá jiná ọ̀rọ̀ yanmọ́ná kò ní jiná ẹni tá a bú lẹ́lẹ́nu bẹ́ẹ̀ nu iṣu ègbodò ọdọọdún tí ègbodò bá jáde ló máa rántí ká dẹ̀ rántí pé ọ̀kẹ́rẹ́ tó bá máa bugi ọ̀gẹ̀dẹ̀ èèkánná ẹ̀ gbọ́dọ̀ mú o kó tó lè sọ̀sọ́kúsọ tàbí sọ ìtàn o gbọ́dọ̀ lè rí àkàwé tó jọ mọ́ torí gbogbo ọmọ